Ẹ̀yin èèyàn lè wò lẹ́sẹ̀ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Bí a ṣe gbọ́, àǹtí wa wọ́n dé láti London láti ṣe welcome to the palace ọmọ wọn. Ẹ dẹ̀ rí gbogbo àwọn èèyàn tí wọ́n wà ní ibi ayẹyẹ yìí. Mi fẹ́ mú fídíò yẹn wá torí èmi kọ́ ni mo ní fídíò. Gbogbo àwọn sisi wa gbogbo la rí ń bẹ̀. A rí sisi a rí àǹtí wa Aro, a rí àǹtí wa Fashion àti àǹtí wa Church. Gbogbo wọn ni wọ́n lọ welcome wọn ní ìdí mọ́tò tí wọ́n ti sọ̀kalẹ̀ pẹ̀lú ọmọ wọn. So gist tèmi abọ́lọ́mọ yọ̀ abọ́lọ́mọ dúpẹ́ nítorí pé ọmọ jòjòló kò sẹ́ni tó ṣẹ̀ ó mú ẹlẹ́dàá àti ẹ̀wà sáyé ni. So a bá wọn yọ̀ a bá kábíyèsí dúpẹ́ fún oríire èyí tí ó wọlé tọ̀ wọ́n pẹ̀lú ọmọ tuntun èyí tí wọ́n ṣe welcoming back to the palace fún yìí. Bí bàbá wèrè ńlá ṣe rán àwọn entourage wọn pé kán lọ gbé àǹtí wa wá, wọ́n dé láti sí Nàìjíríà. Kí ló dé tí kábíyèsí fi ṣe yìí? Nítorí pé ọmọ ọba ni ọmọ tí ó dé láti ìlú òyìnbó láti London. Lórí ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọmọ yìí ní agbára Ọlọ́run. Kò sí nǹkan tí ọmọ yìí ṣe fún wa. Gbogbo wa là ń tọrọ fún àlùbáríkà. Ní agbára Ọlọ́run, ìyanu á ṣẹlẹ̀ nínú ayé àwọn tí wọ́n ti bí àwọn náà finú ṣoyún, wọ́n á fẹ̀yìn gbọ́mọ pọ̀. Ẹ̀yin èèyàn lé, gist tá a mú wá lénìí ó ní lórí nǹkan tí àǹtí wa ṣe nígbà tí wọ́n dé. Wọ́n ní ọ̀rọ̀ ilé tó wà ní London ní Kensington Heights ó ní àǹtí wa ti mú gbọ́ báyìí tí wọ́n ní àwọn ò ní gbà àfi kí kábíyèsí yọ̀ǹda ilé yẹn fún àwọn. Ipe Queen Naomi ò dẹ̀ lè dé síbẹ̀. Wọ́n ní bàbá wẹ̀rí ńlá ní kò sí nǹkan tó jọ ibẹ̀ ni Queen Naomi máa dé sí. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní bàbá wẹ̀rí ńlá wọ́n ní wọ́n sọ wípé àṣẹ tí àwọn pa kò sí èèyàn kankan tó lè yí àṣẹ àwọn padà. Ipe ọba ni àwọn ọba lórí ohun gbogbo ni. Kí ni wọ́n mì báyìí pé Queen Naomi ò lè dé sí ilé yẹn? Ipe ta ni ó fẹ́ máa sọ fún àwọn nǹkan tí àwọn máa ṣe ní inú pálásì àwọn? Wípé kò ní jẹ́ nǹkan tó máa bójú mu fún àwọn láti máa lọ dé sí ilé míì yàtọ̀ sí ilé àwọn táwọn ní London. Bí a ṣe gbọ́, wọ́n ní orí adé kì í sùn ta. Ṣé kí bàbá wa wá lọ sí London kí wọ́n wá máa lọ sùn ilé míì tí wọ́n rà fún Queen Naomi ni? Wọ́n ní ilé àwọn ni. Àwọn dẹ̀ ní àṣẹ láti ní kí ìyàwó àwọn lọ dé síbẹ̀. Ipe so kí wá ló dé tó yẹ pé àǹtí wa ó múra kankan lórí ọ̀rọ̀ ilé yìí. Ipe ṣé nítorí ilé ni àǹtí wa fi fẹ́ àwọn ni? Ipe ṣé nítorí property ni àǹtí wa fi fẹ́ àwọn ni? Nǹkan tí a gbọ́ nìyẹn tán ní bàbá wẹ̀rí ńlá sọ. Ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan tí ó bójú mu ìwà tí àǹtí wa ń wù yìí. Nítorí pé ọmọ kékeré ṣì wà lọ́wọ́ àǹtí wa ẹ dẹ̀ mọ̀ pé àǹtí wa Fashion náà ṣe jù yìí lọ́ngbà tó bí twins yẹn. Ṣe ló dàbí ìgbà tó yẹ pé lòmí ò ní bímọ fún kábíyèsí mọ́. So gbogbo wàhálà tẹ̀ ń fà yìí kò make sense rárá. Mo dẹ̀ mọ̀ pé jealousness òun ló fẹ́ pa gbogbo yín kú. Ẹ kàn ní lára Queen Naomi ṣáá ni. Ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín. Èèyàn bímọ fọkùnrin kò ní kọkùnrin nífẹ̀ẹ́ èèyàn. Ẹ̀yin èèyàn lé. O ò bá bí ìbẹ̀wà fún ọkùnrin yìí ò ní kó nífẹ̀ẹ́. Ẹni tí ọkùnrin bá nífẹ̀ẹ́ ló máa nífẹ̀ẹ́. Ẹ̀yin náà ẹ mọ bí àǹtí wa ṣe wọnú pálásì náà. Bí ìgbà tó yẹ pé àǹtí wa tira wọn mọ́ bàbá wẹ̀rí ńlá lọ́rùn. So ní ìsìn ó fẹ́ wá máa pàṣẹ fún kábíyèsí nǹkan tó máa ṣe nítorí òbí ọmọ fún wọn. Ìyí ò bójú mu. Wọ́n ní ìgbà tó dẹ̀ ń sọ pé kì í ṣojú ni Queen Naomi máa dé sílé London yẹn. Ipe kì í ṣe ojú náà máa dé síbẹ̀. Ipe èyí tí Queen Naomi rí ní Agodi yẹn pé kékeré ní nǹkan tá a gbọ́ tọ́ ní àǹtí wa sọ nìyẹn o. Ẹ mọ̀ pé wọ́n máa ń fa wàhálà gan. Ipe kì í ṣojú
wípé nǹkan tí ó ṣẹlẹ̀ sí Queen Naomi ìgbà tó wà ní Agodi ẹ pé kékeré ni pé nǹkan tójú wọn máa rí lọ́tẹ̀ pé kò ní dáa, ẹ̀yin náà máa gbọ́rú ọ̀rọ̀ báyìí. Tó bá jẹ́ pé lóòótọ́ ni àǹtí wáyé sọ bẹ́ẹ̀, ọ̀rọ̀ tó sọ yẹn ò dáa rárá, kò dáa rárá. Nǹkan tó yẹ kó ṣe ní ìsinmi kó máa tọ́jú ọmọ ẹ̀, kì í ṣe kó máa fa wàhálà lẹ́sẹ̀. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà dẹ̀ mọ̀ wípé ẹlòmíì wà tó jẹ́ pé nǹkan bíi ìjà bíi wàhálà ò ní wọ́n like. Queen Naomi ò ráyè ògbóranù yẹn, Queen Naomi ò ráyè tiyín. Nǹkan tí Queen Naomi gbé dání ó kọjá gbogbo yẹn. So wọ́n ní bàbá wèrè ńlá sọ pé kò sí ọ̀nà àbáyọ ju pé kí Queen Naomi lọ sí ilé àwọn tó wà ní London láti lọ rest, kan lọ ṣe holiday. Kí dẹ̀ ló bá dénú kí Queen Naomi lọ bá àwọn Princess Diola ní London, kan lọ kí àwọn ọmọ wọn ọkọ wọn, kan lọ ṣeré pẹ̀lú Tade Nikawo, kí ló bá dé ńbẹ̀? Ẹ̀yin èèyàn lé, àwọn ìjà tí ò yẹ kí àwọn sisi wa ẹ̀ máa jà, òun náà máa ń jà ń gbà mí. Ọlọ́run Elédùmarè pẹ̀lú kábíyèsí àti Queen Naomi, Ọlọ́run á bá mi wà pẹ̀lú àwọn méjèèjì. Bàbá wèrè ńlá mọ̀ pé àtìgbà táwọn ti fẹ́ àwọn sisi wa gbogbo wọ́n mọ̀ ìpọ́n máa jà lórí property wọn. Ìtorí ẹ̀ ni bàbá wèrè ńlá náà fi bẹ̀rẹ̀ sí fi orúkọ Tade Nikawo sí gbogbo àwọn properties wọn. Ẹ̀yin èèyàn lé, àwọn gist tá a gbọ́ ní ta ní ká mú wá fún yín allegedly. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Bí mo ṣe máa ń sọ fún yín, mi ò bá kábíyèsí gbénu palace o. Orúkọ mi ni Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin old subscribers àtẹ̀yin new subscribers. Ọlọ́run Elédùmarè ọba láàánú á bá mi wà pẹ̀lú gbogbo yín o. Ẹni tọrọ jẹ, ẹni tọrọ mu o, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe ń ṣe o. Ẹ má gbàgbé prize giveaway wa tó ń bọ̀ lọ́nà ní April 15. Abáwaláyé abáwaláyé ara ní agbára Ọlọ́run. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.